لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى. الحمد لله الواحد الأحد الصمد لا إله إلا هو ولا شريك له في السماء والأرض، والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó tún ṣẹ́wà kù dàsìkò yìí, ọba tí ó ṣẹ́wà kù di àsìkò táwa yìí. abẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọ́sàjà máa bẹ̀rẹ̀ dáadáa. ọba yìí náà lọ́ba àṣọ, ọba tí gbogbo nǹkan máa ń darí bùkátà lọ́sọ́dọ̀ rẹ̀, as-Samad alladhi yasmudu ilayhi al-khalaiq. gbogbo ntọ́lọ̀ ń dá pátá ni wọ́n máa ní bùkátà sọ́lọ̀, ni wọ́n máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run. kò wá sí nǹkan kan nínú tọ́lọ̀ ń dá tá a gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ àbí tá a gbọ́dọ̀ máa darí bùkátà wa lọ sọ́dọ̀ rẹ̀. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ tá a fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí, òun náà ni alikuburiya. ìmáa bọ sàárè, ká sọ sàárè di ojúbọ. tó jẹ́ pé àwọn èèyàn máa da gìrì lọ́bẹ̀ bí wọ́n ṣe ń da gìrì lọ sí ìlú Ọ̀ṣun láti lọ lè bọ Ọ̀ṣun, báwọn yẹn ṣe ń dá gèrè lọ síbi òṣàgẹmọ, tó jẹ́ pé kò sí kankan tó ń gbé wọn lọ́bẹ̀ tó ju bùkátà lọ. bùkátà ni o, bóò ní nǹkan ó ṣe dáa, bóò ní aburú tí ń ṣe àwọn, bóò ní ó ṣe kú lára wọn. wọ́n ní gbogbo ojúbọ tí gbogbo àwa mùsùlùmí tá a gbà pé èèyàn gbọ́dọ̀ ní tó bá ti pèrè muslim, àwọn ojúbọ yìí pọ̀ débi pé gbogbo àwa mùsùlùmí la máa lé àwọn èèyàn sá fún. kọ́dà àwọn ìmáàmù tó ń kírun jímà, gbogbo àwọn àlùfáà kálukú wa máa sọ pé ẹ má lọ sí ojúbọ. wọ́n ní sàárè àwọn ẹni rere, sàárè àwọn ìmáàmù, sàárè àwọn àlùfáà, sàárè àwọn sheikh, sàárè àwọn amiru, àwọn maula, sàárè àwọn ẹni rere láàrin wa. wọ́n ní òun náà lè padà já sí ká máa pè é ní ojúbọ. nígbà tó bá ti jẹ́ pé tí à ń béèrè lọ́wọ́ rẹ̀ nǹkan tí kò lè ṣe ni, níta fẹ́ rí lára ẹ̀ ní tí ò lágbára lérí ẹ̀ ni, tọ́jú pé kò sẹ́ni tó lè fún wa lẹ́yìn Ọlọ́run. gbogbo ohun tó Ọlọ́run bá dá àti igi àti irin àti èèyàn, tá a bá ti ń lọ́dọ̀ rẹ̀ pé kó fún wa ní tó yẹ ká máa béèrè lọ́wọ́ Ọlọ́run, a ti sọ nǹkan yẹn di ẹbọ tá à ń ṣe. níta gbọ́dọ̀ gbọ́yé nìyẹn. alikuburiya, sàárè bíbọ. ẹni tó wà nínú sàárè yẹn ó lè jẹ́ wòlíì, ó lè jẹ́ ànábì Ọlọ́run, ó sì lè jẹ́ ọ̀tá Ọlọ́run, ó lè jẹ́ olówó, ó lè jẹ́ ọlọ́lá, whoever. gbogbo ẹni tó bá wà nínú sàárè ọ̀lẹ́ni. Allah ní kò sẹ́ni kankan tó ní àfọwọ́n nìkan. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run bá ní ya ayyuhan nas, Ọlọ́run bá ní mo pè gbogbo ẹ̀yin ìran èèyàn. Antumul fuqara'u ila Allah wallahu huwal ghani. Ọlọ́run ní gbogbo yín ní aláìní, ẹ lè fúnra yín dépò tẹ́ fẹ́ lómi. èmi Ọlọ́run nìkan lọ́ba ọlọ́rọ̀, èmi Ọlọ́run nìkan lọ́ba tí mo ní tì fún yàn. alikuburiya, ìmọ̀ lọlẹ̀ pé ti sàárè àwọn àfáà
sàárè àwọn ẹni retí ń bẹ láàrin wa àkúkú rí ìdánilójú wípé ẹni retí à ń pè bẹ́ẹ̀ náà ní lọ́dọ̀ Ọlọ́run torí kò sí ẹ̀rí kankan tó wá láti sánmà tó ń sọ fún wa wípé bá a ṣe rò pórí yẹn lórí káwá pé bẹ́ẹ̀ náà lọ́wọ́ á rí bí ẹni bú ò ṣe lè gbà wálẹ̀ ẹni ire náà ò lè gbà wálẹ̀ ká pé bá a ṣe sọ náà ló ṣe kínní lórí lọ́dọ̀ Ọlọ́run kò lè gbà wálẹ̀ ìbáàjá nàbí Ọlọ́run ẹni tá a máa ń kígbe gbàmígbàmí lọ́dọ̀ rẹ̀ ẹnìkan náà ni òun náà ni Allahu subhanahu wa ta'ala. Al-Quburiya sàárè bíbọ ó jẹ́ ọ̀kan nínú àwọn ojúbọ tá a gbọ́dọ̀ fọwọ́ kékeré mú láwùjọ wa. a máa bú àwọn nǹkan pé wọ́n ń lọ sí di ìbọ̀rìṣà wọ́n ń lọ sí di àwọn òsàdílé àwa náà ń lọ bí sàárè ní táwọn tó ń béèrè lọ́wọ́ òrìṣà làwa náà ń béèrè lọ́wọ́ ṣéwù tó wà nínú sàárè ẹ̀dá lórìṣà ẹ̀dá ní ṣéwù àwọn méjèèjì ẹ̀dá Ọlọ́run ni wọ́n alẹ́ ẹ̀dá Ọlọ́run lè gbà nílẹ̀ ò lè gbára rẹ̀ lẹ̀ bó ṣe wà tọ́kájọ sínú sàárè yẹn ń retí ìdájọ́ Ọlọ́run tó jẹ́ pé òun náà ò tí ì mọ ibi tọ́rọ̀ wọn já sí níjọ́ alikiyama ọ̀lẹ́ni gbogbo tọ́lọ̀ ń dá Al-Quburiya sàárè bíbọ iya mumarasatul guluw fi ta'dhimi ashabil qubur ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àwọn àṣejù kan táwọn èèyàn ní tó jẹ́ pé àṣejù náà òun náà ni ká máa gbé àwọn ẹni re àwọn àlùfáà àwọn ṣéwù àwọn imam ká máa gbé wọn ju ipò tí wọ́n wà lọ ká máa gbé wọn sípò tí tó ká máa gbé wọn sípò Ọlọ́run àṣejù ni nínú ẹ̀sìn wa wọ́n ní ká pa àfàlẹ́ ká máa ṣe dáadáa sí wọn ká máa ṣàdúrà fún wọn ká máa sọ̀rọ̀ wọn dáadáa ká máa dáàbò bò wọn lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń bú wọn àwọn tó bá ń bó kọ́ wọn jẹ́ wọ́n ní ká pa àfàlẹ́ àmọ́ wọn ní ká sọ́dọ̀ Ọlọ́run bọ́yọ̀ wà láyé àbọ̀ wà nínú sàárè minal anbiya wọ́n ní ẹni tó wà nínú sàárè yẹn ó lè jẹ́ àwọn ànábì Ọlọ́run wal awliya as-salihin ó sì lè jẹ́ àwọn wòlíì àárín wa tó jẹ́ pé a rí i pé wọ́n sin lọ́wọ́n ọba wọ́n sì bá dà wọ́n fara gbolẹ̀ fọlọ́n nahsabuhum wallahu hasibuhum àwa wá rò ẹ̀rí àwa rò yìí pé ẹni Ọlọ́run ni wọ́n ó lè rí bẹ́ẹ̀ njọ́ mi ọmọ ìyá mi ó sì lè má rí bẹ́ẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ wọn kì í sòsà tí ò bá rí bẹ́ẹ̀ èṣù ló ń bọ̀ yẹn intiqadan jasima kéèyàn jáde ilé wọ́n dẹ̀ máa lọ sàárè adébọ̀lọ́ ń lọ olóhùn lọ bí sàárè ṣéwù lágbájá nílùú Ìlọrin ṣéwù lágbájá nílùú Èkó ṣéwù lágbájá nílùú Abẹ́òkúta òun lọ bí sàárè ṣéwù lágbájá ní Morocco àwọn yẹn ń tráfù wọn lè sin sàárè wọn wọ pléènì lọ lè sin sàárè owó ńláńlá wọn kó kalẹ̀ níbo la ń lọ aláǹlọ kábàárì ṣéwù lágbájá à ń lọ sàárè rẹ̀ wọ́n gbàgbọ́ sínú ọkàn wọn bí annahum yamlikuna al-qudra ipe àwọn òkú yẹn tó wà nínú sàárè yẹn wọ́n ní agbára kan ala nafa wa dur wa daf'i dur wọ́n lè ṣe ní láǹfààní tá a bá débi sàárè yẹn wọ́n sì lè ká ìnira kó fún wọn tá a bá débi sàárè wọn wa yasma'una wọ́n á sì máa gbọ́ talaba hajati az-zairin gbogbo tí àwọn tó wá bá wọn nínú àwọn alààyè gbogbo tí wọ́n bá gbé dání ní bùkátà ẹjọ́ tí wọ́n bá ń rò àwọn òkú yìí máa ń gbọ́ wọ́n á dẹ̀ wá solution sí nínú kí wọ́n dáhùn fúnra wọn àbí ká bá wọn pe Ọlọ́run ọba kọ́lọ́run wọn gbàdúrà wọn wọ́n gbé àdúrà wọ́n gbé òkú ládùúà òsínú ẹ̀sìn Islam Al-Quburi ẹni wọ́n ń pè ní Al-Quburi wọ́n yọ látara Al-Quburiya òun ni ẹni tí ń ṣe kíni ẹni tí ń bọ sàárè jámọ́ rẹ̀ tí wọ́n bá pọ̀ ni wọ́n máa ń pè wọ́n ní Al-Quburiyun àwọn abọ́ sàárè ọlọ́mọ́fẹ́ sáàrin wọn o ọlọ́mọ́fẹ́ wọn náà sáàrin wọn ọlọ́mọba aláàní kó jẹ́ àmà sìn kọ́lọ́mọjà sìn sàárè àtẹnitọ́ wà nínú ẹ̀
wọ́n ní humul ladhina ya'buduna ashabal qubur àwọn tá ń pè ní kùbúrí tí wọ́n lágbájá kùbúrí ni kò lè má débi sàárè ìjọba ti ní sọ̀rọ̀ sàárè ní lọ kọ́dà èmi ò ní lọ múra kò ní lọ Mákà kó lè ṣàdúrà ibi àkàṣẹ lè sin lọ́wọ́ ọba káwá bẹ́ lọ́hùn ní ilé ọlọ́hùn kò ní lọ mọ́sálásí àdúgbò wọn gan ibo ni wọ́n gbà lọ jama ń lọ bí sàárè bàbá wọn láwọn tá a wí yìí àwọn là ń pè ní al-quburiyun ibadatul qabri na'un min shirkiyatil awaili fil jahiliya wọ́n ní máa sin sàárè yìí ẹ̀yin bàbá wa ń yá wa ẹ̀yàfà wọ́n ní máa sin sàárè yìí wọ́n ní ó jẹ́ ìjọsìn kan nínú àwọn ìjọsìn ẹbọ tó ti wà tipẹ́tipẹ́ ó ti wà kan tó ń ra Ànábì Muhammad ṣe sallallahu alaihi wasallam táwọn èèyàn ti ń bọ sàárè ń sọ sàárè dojúbọ ká ibadati Lata ar-rajul alladhi yaluttu lil-hujjaji al-mushrikin at-taswiqa famata fa'aqafu ala qabrihi kama bayyana dhalika hibru al-umma Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma afa Abdullah ibn Abbas wọ́n ní èyí tó dá wọn lójú afa àgbà nínú àwọn sàbẹ ipe arákùnrin kan tán pè ní láti ló kọ ẹ̀ wọ́n yọ látara Allah ẹ̀rí ẹ̀wọ̀n àwọn ọ̀daràn Allahu wọ́n wá yọ Allah látara ẹ̀ wọ́n pè ní Allah àwọn kan wọ́n ní wọ́n máa pè ní Allah torí pé Latta yalutu lil mushrikina al-hujjaj as-sawiqa wọ́n ní wọ́n pè ní Allah nítorí pé wọ́n máa ń látà ẹ̀rí wọ́n máa ń pò papọ̀ mixer ni òun náà fún rẹ̀ yalutu as-sawiqa yìí máa ń po fúláwà fún rẹ̀ yóò wá òróró yóò gbé kaná yóò wá da àwọn fúláwà sí nígbà tí yẹn máa ṣe chinchin àbí máa ṣe puff wọ́n ní yóò wá sí tí ó pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn tó bá wá sí Mákà kó tó nípa ànábì dé nìyẹn o gbogbo àwọn tó bá wá sí Mákà láti wá sọdún ẹbọ òjáàjì wọ́n ń pa àwọn náà hajj ìtumọ̀ hajj ni pé zair ní ìdè Lárúbáwá ẹni tó wá sí kíni tó wá bẹ ilé wò òrìṣà tó wà nínú ilé yẹn ni wọ́n ń bọ kòkísàlá wọ́n máa wá rọ kiri Káàbà yẹn ní òhò wọn kì í wọṣọ tí wọ́n bá ti wá ṣe ìbádà yẹn tán tí wọ́n bá ṣe ẹbọ yẹn tán ibadatul asnam wal awthan tí wọ́n bá parí ẹbọ yẹn tí wọ́n làágùn tí bí ń pa wọ́n arákùnrin tó ń pè ní Láàtà yìí òun ní máa ń fún wọn ní ìpápánu refreshment òun ní máa ń fún wọn ní ìpápánu tí wọ́n fi ń ṣe kíní tí wọ́n fi ń panu torí ẹ̀ ni wọ́n fi ń pè ní Allah Latta yalutu àfọwọ́bùlà bá sì ní onígbà tí Láàtà yìí wá ṣubú tó kú ó jáde láyé wọ́n wá sin sí Mákà ń bẹ̀ wọ́n wá kọ́lé lé lérí gbogbo àwọn tó bá ti wá sí ọdún ẹbọ yẹn tó bá ti parí ọdún òrìṣà wọn tán wọ́n máa lọ́dọ̀ Láàtà wọ́n máa lọ lè béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ipe ẹni rẹ ni ó ṣe bọ̀ yìí sin àwọn òòṣà yìí púpọ̀ ó ṣe ìjọsìn nínú ẹbọ àgbàní nínú àwọn ẹlẹ́sìn ní tó fi ṣe ìjọsìn fẹ́ ẹbọ yìí àwọn ẹbọ yóò ti dáa mọ̀ wọ́n ti mọ̀ ó ti nípò lọ́dọ̀ wọn níta bá ní kọ́ bá wa bọ́lọ́hún ọba sọ níta bá ní kọ́ bá wa bọ́lọ́hún ọba sọ yóò ṣe kíni yóò lè tètè máa rọrùn láti ṣe kíni láti bọ́lọ́hún sọ ó ṣe di pé wọ́n padà wá mú sàárè yẹn gangan ní ọ̀kan nínú àwọn ojúbọ tọ́lẹ̀ pé tí wọ́n bá ti kúnlẹ̀ fún àwọn ère yẹn tán tí wọ́n rọ kiri ká rẹ̀ wọ́n padà síbi sàárè Láàtà Láàtà famata fa'aqafu ala qabrihi àbábọ̀dà báàsì ni wọ́n máa ń wá péjọ níbi sàárè rẹ̀ òòṣà yẹn wà ńlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á ní òòṣà Láàtà wọ́n bí ànábì tá ànábì bá bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláàfin sọ ní Al-Qur'ani ìpè a'udhu billahi minash shaitani rajim
afara'aytumul Lata wal Uzza ọlọ́run ọba ní sí ẹ̀yin ará Mákà ẹ̀rí náà ni ṣé ojú yín fọ́ ni ẹ̀dá mi tí ò lè gbapá tí ò lè gbẹ́sẹ̀ tó wà nínú kòtò tí ò lágbára kò lè sọ̀rọ̀ kò gbọ́n tẹ́ ń sọ sẹ́yìn orí ni wal Uzza náà sẹ́yìn rí yẹn náà ni Uzza yẹn igi lòun igi araba àwọn igi ó ṣe yẹn wọ́n wá kọ́lé ráńdì ẹ̀ wọ́n ṣe fẹ́ǹsì fún inú ojúbọ tó wà Mákà lòun náà ojúbọ di mélòó ń sìn Al-Lata wal Uzza tabawa ní àwọn apá kan àwọn ń sin Uzza lọ́kàn náà àwọn kẹfìrí fi ń sọ fún àwọn sàábé nígbà wọn fẹ́ jagun ó ní lana Uzza wala Uzza lakum ó ní àwa nígi táwa ń bọ yóò sì gbà wálẹ̀ lónìí ẹ̀yin ò nígi àwọn sàábé ní Allahu Akbar àwọn ní Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó dagi báwọn kan máa ń rọ́ lọ́dọ̀ igi yẹn bẹ́ẹ̀ làwọn kan rọ́ lọ́dọ̀ Lata Uzza nígi Lata ní èèyàn tó wà nínú sàárè evidence ti clear báyìí látọ̀dọ̀ àfáwà Abdul Abbas pé ìmọ̀ àbọ̀ sàárè ó wà nínú ẹbọ Suratul Najm aya 19 ló wà. Lidhalika kana ar-rasul sallallahu alayhi wa sallam wọ́n nítorí ẹ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam yad'u Allah qabla mawtihi ànábì àmà bẹ̀rẹ̀ wọn bá inú àdúrà tá ànábì ṣe nígbẹ̀yìn ayé wọn náà ní Allahumma wọ́lọ́wọ́ bá mi la taj'al qabri wathana yu'bad má ṣe sàárè mi Allahu Akbar ọlọ́run mọ̀ bí ọ má ṣe sàárè mi ní ojúbọ táwọn èèyàn máa lọ lè bọ̀ ọmọ ya mi ishtadda ghadabullahi ala qawmin anábì ní ìbínú ọlọ́run bá ń rọ̀ bí òjò ó ń sọ̀kalẹ̀ lérí àwọn ìjọ kan ittakhadhu qubur anbiyahi masajida àwọn tí wọ́n mú sàárè àwọn ànábì wọ́n mú ní ilé ìjọsìn èyí tí wọ́n fi lọ lè ṣàdúrà mọ́sálásí èyí tí wọ́n fi lọ lè ṣàdúrà ní ilé ìjọsìn wọn sàárè wọn ṣe kínní sàárè ni wọ́n lọ èyí tí wọ́n fi mọ̀ pé ọlọ́run ọba aláà nínú ilé ibo ni wọ́n lọ jama ibi sàárè àwọn ànábì ọlọ́ al-Mu'atta àdìsí wà ní Mu'atta ọlọ́run ti sànù wa àwọn táwọn ilẹ̀ Yorùbá nínú àwọn tíra táwọn ń kájú tá a sì gbà pé ìlà wa ń kà dáadáa Mu'atta jẹ́ kan bẹ́ẹ̀ volume 1 page 172 kitabu Salah àdìsí wà mẹ́. kí là ń gbọ́ yé láti bí ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé sàárè a máa padà di ojúbọ tí wọ́n bá ti ń béèrè lọ́wọ́ ẹni tó wà nínú sàárè yẹn nítorí yẹ ká máa béèrè lọ́wọ́ Ọlọ́run kò wá ní síyàtọ̀ láàrin ojúbọ Ṣàngó àti ojúbọ Ọya àti sàárè yẹn mọ́ nígbà ó jẹ́ pé Ọya ẹ̀dá Ọlọ́run ni àbí ẹni tó wà nínú sàárè náà kí lóun náà ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀dọ́ Ọlọ́run ọba ò sì lágbára láti fún wa ní nǹkan kan nínú sánmà tilẹ̀ ìtẹ́ ń pè ní gbàgbọ́ nìyẹn o gbọ́dọ̀ sọ ọkàn rẹ mọ́ṣẹ́wù kan pé yóò sì ọ́ lóore àbí yóò dáàbò bò nínú aburú tára rẹ̀ gan kò rí ṣe dépò tí ó ṣe tiẹ̀. Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ní ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha Ọlọ́run ní ká ànábì ó sọ fún wa ẹ̀rí ànábì lọ́sàkà Kùránì fún wa bí ìpè ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha gbogbo ẹni tí Ọlọ́run bá aláàbá ti ṣínà fún kò sẹ́ni tí ó ti ọ̀nà yẹn wa ma yumsik ẹni tó lọ́n bá ti ọ̀nà mọ́ fala mursila lahu min ba'dihi kò sẹ́ni kan tó lè sí ọ̀nà yẹn lẹ́yìn Allah. Amman yujibul mutarra idha da'ahu wa yakshifu su' Ọlọ́run bá ní ẹ mú jáde fún mi ta ló lè mú aburú kù fún yín lẹ́yìn mi Ọlọ́run gbogbo ayé yẹn ti já mọ̀ pé ọ̀lẹ́lẹ̀ dá ìbáàjẹ́ wòlíì ìbáàjẹ́ ànábì ọ̀lẹ́ ni wọ́n ànábì ní fa inni anhaakum an dhalik èmi kọ̀ fún yín kẹ́ má máa lọ bí sàárè láti mú ní ilé ìjọsìn rawahu Muslim àdìsí wà nù Sahih Muslim àdìsí wà nù Sahih Bukhari àti Muslim gbogbo àwọn tẹ̀sán Ọlọ́run bá yé lágbàńlá yé wọ́n gbà pé authentic àdìsí. àná Aisha radiyallahu ta'ala anha wọ́n ní inú àdìsí tí yàwó Aisha náà tún gbà wá lamma nuzila bi rasulillahi sallallahu alaihi wasallam nígbà tí àsìkò ikú súnmọ́ tẹ̀mí fẹ́ bọ́ yàwó Aisha
ó ní anabi sallallahu alaihi wasallam anabi ada khamiso anabi ada abojú aṣọ bí aṣọ bora anabi àtúnṣe tó bá di pé oru mú àbí ara ní anabi tún dá abojú ó ní bá anabi ṣe sí ní èyí tó sí gbẹ̀yìn báyìí anabi ní la'natullahi ala al-yahudi wan nasara anabi ní ìbínú Ọlọ́run ọba yóò máa rọ̀ lérí gbogbo àwọn yahudi àti nasara ittakhadhu qubura anbiya'ihim masajida lérí pé látara pé wọ́n mú sàárè àwọn ànábì wọn ní masajid kí ni pé masajid makana sujud ibi tí a ti sẹ̀sìn makana du'a ibi wọn ti máa ń sàdúà alóhùn lọ lè sàdúà ní sàárè lágbájá òun lọ lè sàdúà wáyé tí ó jẹ́ pé ó dìgbà tó bá débẹ̀ kó tó sàdúà. rawahu al-Bukhari wa Muslim àdìsí yìí tí mo kà yìí ó wà ní Bukhari àti kíni àti Muslim wa'id la'natullah anabi ni ìbínú Ọlọ́run yóò máa rọ̀lẹ́ àwọn Yahudi àti Nasara lérí kí ni anabi ń sọ fún kí ni ń sọ fún àwọn àlùmọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn tí n bá kú ẹ má mú sàárè mi ní ojúbọ ẹ má mú ní masajid ẹ sì má mú sàárè ẹlòmíì torí pé kí ni máa ń padà sọ̀yàn di ẹlẹ́bọ. Zakarati Ummu Salamata ìyàwó Ummu Salama ìyàwó anabi lòun náà Ummu Salama wọ́n ní ó sọ fún anabi sallallahu alayhi wa sallam kẹ́nísà ó ń ròyìn kẹ́nísà kan tó rí ní Habasha ìyẹn ní Ethiopia Ummu Salamata iná àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam wọ́n wá ń fún anabi ní ìròyìn ìgbà táwọn lọ sí Habasha ní táwọn rí ra'atiha bi ardil Habasha ó lóun rí church ńlá kan ní Habasha ní Ethiopia wa ma fiha mina suwar ó ní gbogbo church yẹn bó ṣe tóbi tó yẹn èrè àwọn pásítọ̀ wọn èrè àwọn alàgbà wọn ó ní wọ́n gbé náà ró síbẹ̀ sàárè wọn ní gbèrè sàárè yẹn wọ́n wá mọ èrè pásítọ̀ yẹn sí faqala anabi wa sọ pé ulaika idha mata fihim rajulu salih anabi láwọn yẹn tẹ́ni eré bá ti kú láàrin wọn awul abdu salih àbí ẹrú Ọlọ́run ọba tí máa ń ṣe dáadáa láàrin wọn banaw ala qabrihi masjida wọ́n máa mọ ilé ìjọsìn wọ́n á mọ lẹ́sàárẹ̀ yẹn lérí wa sawwaru fihi tilka suwar wọ́n wá ya àwòrán bàbá pásítọ̀ yẹn gangan wọ́n yà síbẹ̀ ọ̀ràn di mélòó sí níbẹ̀ yẹn ó di méjì ọ̀ràn alákọ̀ọ́kọ́ wọ́n mọ èrè tọ́lọ̀ ń ṣe léèwọ̀ pé ẹnìkan kan gbọ́dọ̀ mọ èrè ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀ràn òun ni pé wọ́n tún wá sọ sàárè wọn di ilé ìjọsìn àdúrà ẹ̀sìn ni o ẹlòmíà ní sáwọn ń kírun bí sàárè ni ẹ̀bẹ̀ ń sàdúrà ń bẹ̀ àsọlá àdúrà wọlé ìbáàdà ni ká máa sàdúrà náà má gbé àdúrà rẹ lọ sàárè ọlọ́run ọba aláàtọ̀ fẹ́ pè ń gbọ́ ní yàrá rẹ̀ wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run láà súnmọ́ yín ju ká ṣan ọrùn yín lọ èyí tó súnmọ́ ju ká ṣan ọrùn lọ wáyé tó wá ń lọ ọ̀dọ̀ ṣéwù kan máa rán ṣéwù sẹ́ni yẹn Abu Muhammad sí hafidhallahu ta'ala wa shafa àwọn náà wájú mi ní à ń gbọ́ mi sí kí wọ́n ní Abu Muhammad ẹ bá mi pé àwọn bàbá wa tó wà ní igun mọ́sálásí lọ́ọ̀kan yẹn ẹni mò ń pè wọ́n ṣe mọ̀ pé ọ̀nà ọmọ nítorí pé èmi ò ṣe kíni èmi ohun mi ọ̀dọ́ ohun yẹn èyí tó burú ọlọ́mọdé wọn fura síyàn òun ni kọ́ jẹ́ pé kí n wá sọ fún bàbá tó wà ní ọ̀kan yẹn ipò ẹ̀dá kan ẹ̀ bá mi pé Abu Muhammad tó wà wájú mi dáàdi ẹ bá ń pè Abu Muhammad wọ́n ní ọ̀sáàsì kí ló ń ṣẹlẹ̀ ọlọ́mọdé ọ̀rọ̀ wọ́n dàrú ọlọ́run tó súnmọ́ oyé so ó ti ń dìkọ́ ọmọ náà nìkan sí aláàsúnmọ́ ó ti wá ń lọ kàwùlà owó pílẹ̀ ń lọ Senegal ọwọ́ àlọ́ lè sọ fún Ibrahim pé kádàkùn ká bá sọ fún ọlọ́run ẹ̀sìn kọ́ yẹn o ẹ̀sìn kọ́ yẹn o nǹkan mí nìyẹn. anabi wa ni ulaika shirarul khalqi indallah níta anabi parí ọ̀rọ̀ yẹn nìyẹn anabi ní Ummu Salama sórí gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ bú yẹn
àwọn ní èèyàn burúkú lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́bọ ni wọ́n innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyah. Ọlọ́run ní èèyàn burúkú ni wọ́n, kò sẹ́ni tí aburú rẹ̀ tó aburú tí wọ́n ṣe, kò sẹ́ni kan tó ṣe aburú tó aburú tí wọ́n ṣe. Wọ́n ń gbìyànjú láti wá igbákejì fún Ọlọ́run ọba. Mimma yaj'al al-qubur sababa ash-shirk billah, nínú tí ma ń fa tí sàárè fi máa ń di ojúbọ tá a bá ní tanra wa láwọn ilẹ̀ Yorùbá yìí àwọn sàárè àwọn àfáà kan bẹ tó jẹ́ pé bó bá débẹ̀ láàárọ̀ yìí ọba àwọn èèyàn bẹ̀ tí wọ́n bá tẹ̀síwá bó bá débẹ̀ lọ́sàn-án ọba àwọn bẹ̀. ẹnìkan gbé ọmọ tuntun tó ṣẹ̀ bí ó sì pè ìyàwó rẹ̀ wọ́n jọ lọ sí sàárè ṣéwù, wọ́n sì gbé ọmọ tuntun sínú sàárè, wọ́n gbé sókè sàárè lórí sàárè kálù barika bàbá yẹ kó lè bá wọ ọmọ yẹn la sẹ́sìn nìyẹn. bàbá tí ó wà ń bẹ̀ tí ń retí ìdájọ́ ọlọ́ yawma yaqumu nnasu li rabbil alamin. Ọlọ́run bá ní aná ti jọ́ tí gbogbo yẹn nàró nírò tá a nàró yẹn a nàró pẹ̀lú ìjayà ni ipe àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́nu. Ọlọ́run máa ń jowó, Ọlọ́run máa ń jowó ẹ gbọ́ jàmá. ẹjọ́ wọn bá ti fẹ́ ìyàwó lé ìtọ́wà ńlé yóò jowó torí pé wọ́n fẹ́ kọjá pé òun nìkan lòun ó ṣe kíní lòun wà ń bẹ̀. sọ́rí ti ń pé wọ́n jowó náà wọ́n bá tún fẹ́ lòun náà òun náà tún ṣe kíní òun náà tún jowó. bí wọ́n náà bá rí èèyàn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ó jowó. Ọlọ́run wallahu aghyaru minna, Ọlọ́run wá jowó ju gbogbo wa lọ. Ọlọ́run ò fẹ́ kẹ́mìyàn ó wà lára ẹnìkan ní sánmà tilẹ̀. Ànábì ni màláíkà ni ṣéwù ni wòlíì ni àfáà ni ìmáàmù ni kẹwàá gbà pé yóò ṣe tí Ọlọ́run lè ṣe. Ọlọ́run ìfẹ́ Ọlọ́run máa ń jowó ẹ̀ ìfẹ́ ọlẹ́lẹ̀ ń pè ọlọ́lẹ̀ ń bẹ ọ̀dọ̀ ọlẹ́lẹ̀ ń lọ bó ṣe wáyé gan fáìlì rẹ̀ ń bẹ ń bí fáìlì tẹ̀ gan ń bẹ ń bí kéèsì wà fún kéèsì wà fún ṣéwù yẹn lọ́rùn ni wọ́n wá lọ bẹ̀ oníkọ́gbọ̀ ọlẹ̀ ẹni tó ti ní kéèsì àbẹ̀tọ́ dábìdì alẹ́ ó ti tọ́jú pé nǹkan ní máa ń kó wọn lọ sí sàárè ṣéwù wọn tó náà wá kú tán wá ń péjọ sí sàárè tiẹ̀ náà ta lọ́dà alẹ́ òun kan ti ní kéèsì lẹ́nà. nínú tí máa ń fa tí sàárè fi máa ń di ojúbọ alibinawu alalikobor òun náà ní ká máa kọ́lé lé sàárè lẹ́rí bókùn yín bá ti kú ẹgbẹ́ lọ sí tẹ́ àfáà ni o ìmáàmù ni o ṣéwù ni o olórí ẹlẹ́sìn ni o alárìsìkí ni o a kì í sìnkú mùsùlùmí sílé ìtẹ́lẹ̀ àmọ́ ń gbé wọn lọ. tó bá ti di pé àwọn àfáà kú ẹ wá bẹ̀rẹ̀ sí máa sin wọ́n sí ilé kéwù wọn sàárè yẹn padà dojúbọ bó ṣe jẹ́ pé àníyàn tẹ́ dà kì í sàníyàn kó lè di ojúbọ àmọ́ yẹn lè fà á o. sàárè kan bẹ tí wọ́n máa ń ju owó sí lẹ́kọ̀ọ́ yìí iná àwọn sàárè àwọn ṣéwù lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n fẹ́ ṣe ṣàádà ń bẹ wọ́n fẹ́ ṣe áfúlà wọ́n fẹ́ ṣe gàdísàn gbogbo àwọn òbí ọmọ tó wá wọ́n máa lè da owó jọ sínú sàárè. wọ́n wá ní ẹ má ju owó síbẹ̀ mọ́ àwa la fẹ́ náwó nígbà ẹ mọ̀ pé ẹ fẹ́ kí wọ́n ju owó sínú sàárè kí náà yín kọ́lé lé sàárè lélẹ́rí tẹ̀. kásì wá pẹ́ mà nígbà tí wàá mọ̀ yẹn kọ́ yóò dá kẹsà tó ṣẹ̀ ẹni tí ń ju owó sínú sàárè nígbà tí yẹn ń fún oògùn olóúnjẹ ni. sẹ́ni tó wà ní sàárè ni ó dìde ní ọ̀kàwó àwọn oní ọ̀kàwó lálẹ́ jẹ mọ́ àwọn àlàyé ọmọ jẹun òkú. nínú tí máa ń fa òun náà ní itikhadul qubur makana lis-salah wa dhikr òun ni kágbà pé àdúrà wa ò lè gbà Ọlọ́run ò lè gbọ́rọ̀ tá à ń sọ àfi ká lọ bí sàárè lágbájá tàbá débẹ̀ oyè àdúrà wa tètè gbà Ọlọ́run tètè gbọ́ wọn wá pààrọ̀ tirẹ̀. àwọn ò pé za'aman anna dhalika ahra li ijabati du'a wọ́n gbà pé àdúrà máa ń gbà nulẹ̀ lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá lọ sàárè wòlé Ọlọ́run àdúrà yẹn ó tètè gbà yóò yára gbà. ẹ gbọ́ táwọn ọmọ òkú ọ̀run yẹn àwọn ọmọ ṣéwù yẹn náà tí wọ́n bá sọ fáwọn yẹn pé ẹ máa bọ̀ wá sí sàárè bàbá wa àdúrà ń gbà mẹ́. ọmọ ya it's not for free o it's not for free ọ̀sán owó kótókò bẹ́ẹ̀ nígbà wọn ń jẹnu kùbúrí ni wọ́n sì ń jẹun nídìí kùbúríyà alikùbúríyà wọ́n sọ ẹ̀mí àwọn ẹ̀dá Ọlọ́run mẹ́ẹ̀dá Ọlọ́run. nínú tí máa ń fa òun náà ni pé
kókò okú káwọ́ pé bó ṣe wà yìí òun ni mọ́ mọ́sálásì nígbà ọjọ́ pé òun ni mọ́ mọ́sálásì yẹn ó ṣe wàhálà púpọ̀ mọ́sálásì yìí ẹgbẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásì ń bẹ̀ ẹ̀sìn síbẹ̀ mọ́sálásí mélòó lẹ́yìn tí fẹ́ kírun lẹ́kọ̀ọ́ yìí nìkan téèyàn ní jáde padà torí ànábì ni wala tusallu ila al-qubur ànábì ni ẹ má kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè ó wá dé mọ́sálásí orí sàárè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sóò ní bẹ́ jáde àdíìsì làwọn fi ń sẹ̀sìn lẹ́yìn Qur'an Ọlọ́run sọ qala Allah àti qala kíni jama qala Rasul ọba sì mọ̀ wò lọ àdíìsì àwọn àsọ fún pé ńgbà tó só lórí ìrun kí ló dé tó járun kọ̀sá sì èso ń jálò wà lá nínú Al-Qur'an ibi ẹ ti lọ wọn lẹ́sẹ̀ nìyẹn aláwọn làdíìsì àdáwò tó dáyé sí ni pé ibi àdíìsì táwọn bá ti wò tó bá bala káyà wọn mú ni làwọn máa lò èyí tí wọ́n ti bala káyà wọn àwọn filẹ̀ ẹ fẹ́ àdíìsì sọ yìí dọ̀yì fúnlẹ̀ ẹ mọ̀ sọ yẹn mọ́ ẹ já máa gbé àdíìsì yẹn sínú ìfẹ́ nu wa èyí tá a bá ti rí pé ó bá ìfẹ́ nu mu ká lò èyí tí wọ́n ti bá ìfẹ́ nu mu ká jùlẹ̀ ebi wọn bá ọ̀rọ̀ ilmul àdíìsì dé nílẹ̀ Yorùbá ń sinẹ̀ àwọn fún bídíà ilmul hadith. ara tí máa ń fa òun náà ni ká fẹ́ràn ṣéwù débi pé bá ti tọ́jú ẹ̀ lọ́jọ́ ayé àárí tọ́jú tó àfáà yẹn ṣe dáadáa ó tọ́jú láì fún wa ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó kọ́ wa lẹ́sìn ó kọ́ wa nímọ̀ ọ̀dọ́ ẹ̀ láti gba certificate bá a ṣe pọ́nlé lójú ayé ó yẹ ká pọ́nlé lẹ́yìn rẹ̀ ètò máa ń fa nù ẹ bá fẹ́ pọ́nlé ìtẹ́lẹ́gbẹ̀ẹ́ lọ Abdullahi bin Abbas àfàgbà níbo lọ́wọ́ ọ wà ní tẹ́ Abdullahi bin Awf níbo lọ́wọ́ àjẹmọ́ ọ wà ní tẹ́ àbá Abu Hurairah níbo lọ́wọ́ àjẹmọ́ àwọn àgbà afáàní ẹ ọ wà ní tẹ́ àwọn àgbà olówó ni ẹ Abdullahi bin Awf Sa'd bin Abi Waqqas àwọn yẹn náwó fún Ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe náwó tó ìtẹ́ ni wọ́n gbé wọn lọ. nígbà míì wọ́n ní bàbá olówó ẹ̀rìn nígbà míì wà ní bàbá olówó ẹ̀mọ́ tán pé bàbá olówó bàbá tó kọ́ mọ́ṣáláṣí àbí tọ́ra lẹ̀ mọ́ṣáláṣí wọ́n wà ní ẹgbẹ́ mọ́ṣáláṣí náà wọ́n gbọ́dọ̀ sí torí pé òun ló kọ́ mọ́ṣáláṣí ilé ìjọsìn ní makbara ní ilé àwọn òkú níbo ní ilé àwọn òkú jama makbara cemetery gbogbo ẹ̀yin tẹ lówó tẹ kọ́ mọ́ṣáláṣí àbí tẹ yẹ contribute sí mọ́ṣáláṣí ńlá nílùú yín ẹ sọ fáwọn àfa ò yí pé bẹ́ẹ̀ bá ti kú ìtẹ́nìkan gbẹ̀yìn lọ kẹ́ mọ́ bàrún àwọn èèyàn jẹ́. nígbà míì wọ́n ní wọ́n tún dírẹ́sì ẹ̀ débi pé wọ́n tẹ̀rọ̀gì síbẹ̀ àtẹ̀bádé àwọn ìtọ́wà ní outside country yẹn àwọn tọ̀dọ̀ wọn bí àwọn tún náwó sí tó nǹkan tẹ̀bádé àwọn Sudan wọ́n kọ sàárè yẹn tẹ́ bá kọ tán wọ́n wà lágbàdì wọ́n wà sẹ́ẹ̀tì mábù àti tiles síbẹ̀ wọ́n fi AC síbẹ̀ tó bá wọ bẹ̀ báyìí jama ṣètọ́nù máa dẹ́rù bọ́ tó bá ti wọ bẹ̀ ṣètọ́nù máa dẹ́rù bá ẹ̀rù tí ó bá gbàtọ̀ wá Káàbà ẹ̀rù yẹn mọ̀ bá ọ tó bá wọnú sàárè tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bí táwọn náà ń ṣe gòlò lérí sàárè bàbá wọn ìbá àwọn náà ń sọ yìí pé ní táwọn ń ṣe yìí kì í ṣe tuntun àwọn lọ sí Iraq sàárè lágbájá wọ́n ṣe ọ̀dà jù báyìí lọ àwọn lọ sí Fars sàárè lágbájá nínú àwọn ṣéwù wọ́n ṣe jù báyìí lọ àwọn lọ sí Sudan sàárè ṣéwù lágbájá wọ́n dírẹ́sì wọ́n ṣe dáa jù báyìí lọ kí ló táwọn náà ò ní ṣe táwọn wọ́n ń pa àwọn ṣéwù wọn lé sáwàlà ò ní pọ́n tiwa lé wọ́n ní àpọ́nlé kan yẹn àdúrà ni wọ́n máa ń ṣe fókù jàmbá ẹ̀rí náà nìyẹn o la mina al-kitabi wala mina sunnah àwọn mìíràn wọn tún wá ṣe kí n jama wọ́n ṣe dóòmù ńlá dóòmù ẹ̀yọ̀ kan yẹn wọ́n lè jẹ́ 10 million wọ́n lè jẹ́ 5 million naira báwọn òkú àtàwọn orúkọ àwọn dífọ́sí gbogbo àwọn tí wọ́n jẹ́ less privilege tẹ́bi ń pa àwọn yẹn ń lù ẹ̀ lọ lè dírẹ́sì sàárè òkú tí ò wúlò fún yín mọ́ ẹ̀ ń náwó lérí òkú ebi wá ń pa àwọn alààyè àsùnáfù náà ṣe fi ziyaratil qubur tábà ní ìmọ̀lọ́bí sàárè kódà wọ́n ní kálá wọ́n ní ìran mẹ́ta làwọn yẹn pín sí gbogbo àwọn tán lọ bí sàárè ìran mẹ́ta ni wọ́n pín sí alladhina yazuruna al-qubura
ziyaratan shar'iyya ilahiyya àwọn nǹkan wọn a máa lọ sí tẹ́ láti lọ lè bẹ̀ òkú wò wọ́n ní lílọ tí wọ́n yẹn ṣẹ̀rí àfọwọ́sí àwọn eléyìí àwọn ní mùsùlùmí tí wọ́n gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu àtànábì sallallahu alaihi wasallam kí ni éèmù wọn tí wọ́n fi ń lọ wọ́n lọ lè ṣàdúrà fún àwọn tí ó wà ńbẹ̀ bá a ṣe wáyé ṣe alẹ́mújọ́ kan ipe tọ̀ gbogbo ẹ̀yin jama tó bá ti jọ Sunday tó gbẹ̀yìn oṣù a máa lọ sí cemetery a lọ síbẹ̀ a lọ lè ṣàdúrà fáwọn tí wọ́n wà ńbẹ̀ ànábì a máa lọ dáadáa kọ́dọ̀ ọlọ́run a máa gbé ànábì dìde lóru ńgbà míì ànábì dìde lóru lẹ́gbẹ̀ẹ́ ìyàwó Aisha ńjọ́ kan ìyàwó Aisha rò pé ànábì ti lọ lẹ́kejì lọ́dọ̀ ìyàwó kejì kò mọ̀ pé ọlọ́run ló ní ká ànábì ó dìde ó padà wá rí létà o lẹ́yìn ìgbà tán jẹ owó tán ànábì sallallahu alaihi wasallam ànábì wá sọ fún Aisha pé pé mo ṣe jáde yẹn ọlọ́run ọba ló pa mí láṣẹ ló ní kí n dìde báyìí kí n lọ sí Baqi' kí n lọ lè ṣàdúrà fún gbogbo àwọn tó wà ní tẹ́ anabi dẹ dẹbẹ anabi ni Allahumma egfiri Allahumma wọlọ́n egfiri li ali Baqi' il-Gharqad gbogbo àwọn tó wà ní Baqi' yìí mo pè wọlọ́n ọlọ́mọṣà ṣàforíjì fún gbogbo wa àdúrà anabi ó ti gbàlẹ́ wọn lérí anabi sallallahu alaihi wasallam tó máa sọ fáwọn àtàjà ló ń mọ̀ yìí pé tẹ́ bá ti dé ìtẹ́ ẹ máa sọ pé asalaamu alaykum ahla diyari minal mu'minin aláfíà ọlọ́run ọba kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ wà nílé yìí o nínú olùgbàgbọ́ òdodo wal muslimin àtàwọn mùsùlùmí òdodo minal muslimina wal mu'minin inú riwaya mi wa inna insha allahu bikum lahikun àwọn náà ń padà bọ̀ wá darapọ̀ mọ́ yín o nílànà Ànábì rìn fàṣẹ yẹn táwọn mùsùlùmí bá ti kú ibùdó ẹ̀kan gbé wa lọ jama ẹ̀kan gbé wa lọ sí tẹ́ nasalula lana wala kumul afiya abẹ́lẹ́ wọn bá fún yín fáwọn náà kọ́lọ̀ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ lálàáfíà ajẹ́pẹ́ àwọn sàárè kan bẹ́ẹ̀ tọ́jú pé àwọn tó wà ń bẹ̀ ò sí lálàáfíà wọ́n ní ká lè ṣàdúrà fáwọn tó wà ní ìtẹ́ lẹ́yìn náà ìtẹ́ ọmọ rán wa létí Ànábì ní zurul kubura ẹ máa bẹ tẹ́ wò fa innaha tudhakkirukumul akhirah àwọn òkú tẹ́ rí tí wọ́n sìn yẹn tẹ́ ọ̀rẹ́ àbúrò ẹ̀gbẹ́ dádì ẹ mọ́mí ẹ ọmọ ẹ yọ̀ọ́ wọn ran yín létí pé ẹ̀yin náà ìpalẹ̀ máa ákẹ́ra o àmọ́jọ́ tí ó kàn yín náà o ọlọ́mọṣẹ́ jágùn lẹ́mí lérí dáadáa àwọn alákọ̀ọ́kọ́ ni ẹ̀ àwọn òdebẹ̀ kan tẹ̀tẹ̀ ká mú tẹ̀sùbà ká máa fàyà latif wọn ò gbé Kùránì lọ́wọ́ ká máa ka Suratu Yasin àbí kọ́ máa tọrọ ọmọ àwọn alákọ̀ọ́kọ́ ni ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì az-ziyaratu litabarruki wa hiya wasilatun ila shirk òun ni ká lọ ibi tí òkú wà bóyá òkú tí wọ́n dá sin àbókù tí ń bẹ láàrin àwọn ìyókù ẹ̀ ká wá lọ bẹ̀ ká wá jòkó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká máa lọ lè pe ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ muharrama gairu jaiza èèwọ̀ ni yìí sì máa ń padà sọ̀yàn dẹ́lẹ́bọ̀ àmọ́ àwọn àfọwọ́pẹ́ ní ẹlẹ́bọ̀ ya Allah ní pè àmọ́ ya Allah yẹ ó pè fún àkọlọ lè pè ní sàárè ìdàn kó pè ní ilé nígbà tí pé Allah ní pè yẹn lílọ́tọ́ lọ òun gbàgbé wà ní ẹgbẹ́ sàárè ìṣẹ́wù yẹn yóò jẹ́ kọ́ lọ́hún wọlá rẹ̀ mọ́ òun la yóò sì tètè gbàdúrà títòun àwọn fáàní gbogbo àwọn tọ́dọ̀ ọlẹ́bọ tí wọ́n di kò borí ojú ọ̀nà táwọn náà gbà wọlé nìyẹn bó ṣe jẹ́ pé iṣẹ́ yẹn ọ̀sọ́ di ẹlẹ́bọ àmọ́ ẹlẹ́ṣẹ̀ ńlá ni bídíà ni tó yí kó jẹ́ pé àdádálẹ̀ tó jẹ́ pé ó tóbi ju àwọn kabairu zunubi tó kù lọ bid'atun kabira ọkàn jòkó síbẹ̀ oyè ó bẹ̀rẹ̀ sí ṣe zikiri pé ọlọ́run la ilaha illallah la ilaha ọlọ́run musa sèmínà ní wòlíì rẹ̀ ọ̀kan ló sùn yìí àwọn wọ́n kú sójú ọ̀nà rẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú òkú yẹn tayọ pé ọkàn fẹ́ kọ́ lọ́wọ́ wọlá rẹ̀ mọ́ òun la Allah ní ń pè ń bẹ̀ wọ́n ní ànábì ní fala tattakhidhul qubura masajida àdìsí yẹn òun lànábì fi sọ fún òun pé ẹ gbọ́dọ̀ mùsàárè ní ààyè tẹ́ ti máa ṣe ìjọsìn tẹ́ máa ṣàdúà torí àdúà wal ìbádà àbí àdúà ìbádà ni masajid dẹ̀ ní kí ni wọ́n máa ṣe mẹ́ ìbádà
wọ́n ní ẹ má mú sàárè ní masajid kí ni wọ́n sọ fún yín indirectly yẹn ẹ má ṣe kí ni ẹ má mú sàárè níbi tẹ́ẹ̀tì máa ṣe ìjọsìn. àwọn ẹlẹ́kẹta àwọn lọ dára ńlá tó wà lérí ilẹ̀ Ọlọ́run àwọn náà ni alladhina yazuruna al-qubura li da'watihim li talabil hajati minhum òun làwọn tí wọ́n dìde ńlé tí wọ́n ń lọ sàárè fókọ̀sì wọn ni pé àwọn lọ lè bá ṣéwù lágbájá kọ́mọ́ fà wọ́n lẹ̀ àbí àwọn fẹ́ rán ṣéwù lágbájá sí Ọlọ́run kó ní kọ́lọ́hún tètè gbàdúrà wọn wọ́n máa ń bókun sọ̀rọ̀ sókun máa ń dáhùn jàmọ́ sókun máa ń tí ń lọ mọ́. làwọn Yorùbá wọn a máa ń sọ tí wọ́n bá débi sàárè bàbá wọn ìyá wọn ní òkú ọlọ́mọ yìí sùn o òkú ọlọ́mọ yìí ṣe kí ni jàmọ́ òkú yìí sùn bàbá àwọn má gbàgbé wọn o ìyá àwọn má gbàgbé wọn o òfin ilé ayé sílẹ̀ wẹ̀yìn wo alọ́kan inú àwọn sáfà lágbà wọn yẹn sá àbí àwọn alifanfa ní ṣe tẹ̀fsírì Ramadan lọ́wọ́ ó ní bóun ṣe wà ń bí tóun ka tẹ̀fsírì yìí ó ní tóun bá gbàgbé kankan nínú tóun fẹ́ sọ fún yín ọlọ́wọ́ à ń bẹ̀ yẹn sàárè bàbá ẹ̀ ní ṣe kíni sàárè bàbá wọn náà náwó sí yẹn ó ní ọwọ́ à ń bẹ̀ yẹn ó ní wọ́n máa rán mi létí etí tèmi lèmi fi gbọ́ báyìí àwọn yẹn ni wọ́n pè ní kòbórèyòn àwọn abọ́sàárè ìtumọ̀ ni pé bàbá rẹ̀ mọ ẹni tí ń lọ nínú ayé al-amwat ya'lamuna ma yajri fi dunya àkídà burúkú ni tá a gbọ́dọ̀ jà lógun nílẹ̀ Yorùbá tí wọ́n bá gbé ẹ má gbé Ọ̀ṣun dé lu wa o ẹ má gbé Egúngún dé lu wa o ẹ má gbé ojúbọ dé lu wa sàárè tí wọ́n ń bọ a gbọ́dọ̀ jà wọn náà lógun sàárè tí wọ́n bọ̀ yẹn náà agbọ́dọ̀ ṣe kínní agbọ́dọ̀ jà lógun bá a ṣe ń jà àwọn tí wọ́n gbómi wá pé omi yẹn má sọ di òòṣà nílùú wa àwọn tí wọ́n lọ gidi ìtàn lọ bí sàárè yẹn nínú wọn wá lọ bùkátà ló ti wọn lọ bẹ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n kéwú láwọn ilé kéwú tí yóò sí àkídà ó ní òun máa ń jálàbí ẹlẹ́bọ ni ó lóun máa ń ṣe oògùn táwọn obìnrin fi máa ń bímọ gbogbo ẹni tí ó bá rọ́mọ bí tó bá fi wá sọ́dọ̀ òun ní oògùn tóun ṣe fún tí ó fi bímọ ó ní tóun máa fi ń ṣe àwọn èròjà oògùn yẹn sàárè ṣe yẹ̀pẹ̀ sàárè ṣe òun wà mẹ́ òun bu yẹ̀pẹ̀ yẹn wọ́n lọ yọ lọ ọmọ gbogbo àwọn kan tó bá kù yóò gbé fún wọn ní yọ dẹ̀ bímọ àyìnbáyà àwọn tó ṣe fún tí ò bí kankan èyí tó lọ́wọ́ bá aláàtí kádàrá pé yóò bímọ òun náà ló ṣe kíni òun náà lọ padà bí ẹ̀ sẹ́ni tó wà nù sàárè gan lè fún yàn lọ́mọ ká tó wá pé yẹ̀pẹ̀ sàárè rẹ̀ ìṣẹ́ni mélòó lè yẹn fi di ẹlẹ́bọ jàmọ́ àdíjọ́ tó bá ti di yí ẹ̀mí rẹ̀ padà tó bá ti fókọ̀sì ẹni tí ì sọ ọlọ́run pé yóò ṣe tọ́lọ́ mọ́ ṣe ó ti dẹ́lẹ́bọ torí gbogbo àwọn tó ń lọ díẹ̀ bọ̀ yín náà ọ wà lọ́kàn wọn ni wọ́n ṣe ń ṣe kíni ni wọ́n ṣe ń lọ bẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ ká máa pa àwọn yẹn sákèsí ó ti yé àwa àmọ́ àwọn tí ò yé ló ṣe kíni òun lọ́pọ̀ jù nú ayé wọ́n ní àpẹẹrẹ tá a fi mọ àwọn eléyìí súwọ́rin àdà shirik bó láti mọ̀ pé lágbájá ó ti di kùbúrí ọ̀yẹ́ sẹ́rẹ́ ni ẹlẹ́ẹ̀kejì yẹn náà kùbúrí lòun náà àmọ́ ànípe ní kùbúrí ẹlẹ́bọ ànípe ní kèfèrí a ní ṣe nǹkan tó lè sọ̀yàn di ẹlẹ́bọ sẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí a ní kùbúrí mushrik kùbúrí ẹlẹ́bọ tó bá mọ̀ pé n tó ń ṣe yẹn máa ń sọ̀yàn di ẹlẹ́bọ tí o bá mọ̀ ẹ má ti là á mọ̀ alijahilu yu'allam ẹni tí o bá mọ̀ àmọ́ ń ṣàlàyé fún ni kìtìbọ́ kan bẹ́ẹ̀ jáde lálẹ́ kan sìn wọ́n máa wá wá àwọn tí wọ́n lọ bí sàárè káàkiri ipò èyí tí wọ́n ń pè ní ẹlẹ́bọ rèé nígbà míì èèyàn máa ń ṣe ẹbọ tá à ní pè lẹ́lẹ́bọ tá a bá rí i pé kò mọ̀ pé tóun ṣe yẹn máa ń sọ̀yàn di ẹlẹ́bọ níjọ́ tá a bá ti wá ṣàlàyé fún tá a bá tún rí ijọ́ kejì tó tún gba sàárè kan lọ tí wọ́n lè pe ẹni tó wà ń bẹ̀ tí wọ́n rán sọ́lọ́hún ìgbà náà làwọn pè ní kùbúrí wọ́n ní mùsùlùmí wọ́n ní oyè ṣe mùsùlùmí kùbúrí ni ọ́ àdàpé ẹlẹ́bọ
àwọn àmì tá a fi mọ̀ òun náà ní kéèyàn ó débi sàárè kọ́ mọ́ ní yá ṣe òun Ibrahim gáúsùn lèlè wàrà gèsè níbi gẹ́ẹ́sìkà níbi sàárè baba Ibrahim Kaula anta kuburi ẹlẹ́bọ ni ọ́ torí ṣéwò lè ṣe kíni ò lè gbà yán lẹ̀ al-istighathatu bil awliya shirkun akbar ẹbọ ńlá dẹ̀ ni kéèyàn máa ṣe tọ́lábù ṣàfáà ni pé ọgbàgbọ́ lọ́wọ́ bá ní ó ṣe òun wá wò pé òun ẹnu tòun ò ṣe pé ọlọ́run òun kéré ọlọ́run dẹ̀ ní odò òun ní asitẹ́jì bìlàkùn ọlọ́run yẹn pè mí gbogbo yín máa dáhùn òun wá lóun lọ àyà yẹn ó ní àwọn tí wọ́n súnmọ́ ọlọ́run láàrán sí ọlọ́run ó ní ṣebí tá a bá fẹ́ dọ́dọ̀ bàbá Bọ́lá Tinubu ṣebí sẹ̀tìmà láti kíni lábàárán ìjọba ayé ń fi ń wé ìjọba sánmà ń fi ìjọba àwọn ẹ̀dá ọlọ́run ń fi ń wé ìjọba Rabbul Alamin ọlọ́run bá aláwọ̀ bùkátà ẹnìkankan ọlọ́run ní innal ladhina tad'una min dunillahi ibadun amthalukum ọlọ́run bá ní gbogbo àwọn tẹ́ ń pè tí èsè mi ọlọ́run ẹrú mi bíi tiyín làwọn náà bóun ni ó sì wọ́n á mọ̀ pé ẹ̀dá ẹgbẹ́ rẹ tó pè mí direct àwọn tá a ní wọ́n ń pe Jesus ta ni wọ́n di kèfèrí kí ni ìyàtọ̀ láàrin wa àti wọn nísìn ẹ̀sìn yẹn yóò dá kó fílẹ̀ kó tó lọ lè pàdé ọlọ́run kò lẹ́rìí inú Kùránì àwọn eléyìí ọmọ rán oyè àwọn fáwọn yẹn sí ọlọ́run ipe ṣéwù lágbájá bá mi bọ́ lọ́wọ́ bá rẹ sọ̀rọ̀ pé ìyìn tí lóyún láti jọyọ̀ bá mi bọ́ lọ́wọ́ bá rẹ sọ̀rọ̀ pé òsì ń bá òun jà o bá mi bọ́ lọ́wọ́ bá rẹ sọ̀rọ̀ pé wọ́n ti yọ òun bíṣẹ́ o nínú àwọn tí wọ́n gbàgbọ́ yé àfáà rẹ ti kú oyè àfáà rẹ ti kú wọ́n wá já mọ́tò gbà lọ́wọ́ ẹ̀ ọmọlẹ́kẹ́ òun náà ti dàfà wọ́n wá já mọ́tò gbà lọ́wọ́ rẹ̀ wọ́n já mọ́tò gbà lọ́wọ́ àfa yẹn wọ́n wá lọ bí sàárè àfa rẹ̀ wọ́n lọ lè sọ fún pé sọ ọmọ yọdún tí mo fi sìn ọ́ bá ń sọ fọlọ́wọ́n ọba kan dá mọ́tò mi padà o tí àdéhùn bàbá wa kí ni wọ́n ní káwí jàmá inna lillahi wa inna ilayhi raji'un allahumma ujurni fi musibati wa akhlif li khayran minha ọlọ́run wọ́n sà fún mi lẹ́sàn-án lérí mùsíbà tó bá mi ọ̀dọ̀ rẹ ló ti wá ọ̀dọ̀ rẹ la ti wá ọ̀dọ̀ rẹ la padà sí ìwọ ló fún mi ìwọ ló gbà á àbí èyí wá fún mi lẹ́sàn-án lérí mùsíbà yìí wá já àrò yìí tó dáa jù bẹ́ẹ̀ lọ fún mi ànábì ní ọlọ́run nígbà kankan lọ́wọ́ yẹn kéèyàn wá sàdúrà yìí illa akhlafa Allahu khayran minha àfi kọ́ lọ́wọ́ fún léyìí tó dáa jù lọ ọkọ rẹ kú ni o wọ́n ti fọ́sẹ̀ ni o ẹnìkan já ojú lẹ̀ oyè ọlọ́run bọ́ ṣiṣẹ́ mọ́ ní àwọn strong workers àwọn kan láwọn náwó fún ọmọ owó rẹ sọnù nǹkan kan sọnù nǹkan kan bọ́ lápò rẹ nítorí sọ nìyẹn nítorí káfọ́ àwọn yẹn sọ nìyẹn ọwọ́ àgbà sàárè ìṣèwò rẹ lọ ilé ìránṣẹ́ ìṣọ́lọ̀ pé kó pòròfáìdì mọ́tò míì sẹ́sìn nìyẹn jama ọlọ́run fala tad'u ma'a Allahi ahada ẹ má pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba wa nínú àwọn àmì tá a máa rí arìyàn tá a fi pè ní kùbúrí òun náà ní kọ́ máa tàwáfù sàárè èmi sì lè láàárọ̀ yìí ẹ bá ti tọ àtọwáfù ẹ tẹ̀ sí rí gọ́ọ̀gù yìí mbẹ̀ sẹ́yìn pé íńtánẹ́ẹ̀tì ti sun gbogbo tó jìnnà wọn wa ẹ kàn kọ́ sí pé àtọwáfù awla al-qubur fi Sudan wọn náà lè sọ lóyìnbó wọn gbé wá fún ọ tàwáfù àwọn ẹni rẹ ní Sudan tàwáfù sàárè àwọn ẹni rẹ ní Sudan ẹ wo yóò sùn yín mo wò kán láàárọ̀ yìí mo fẹ́ mọ sọ ẹkún sàárè fa wọ́n wá ń ṣe tàwáfù bí ìgbà tá à ń ṣe tàwáfù Kaaba àtàwáfù ìbádà ni àbí wal yatawafu bil baytil atiq ọlọ́wọ́n ọba ní baytil atiq ní kẹ́ tàwáfù àwọn wá ń tàwáfù sàárè kí ni wọ́n ṣe yẹ jẹ́mọ́ ẹbọ ni wọ́n ṣe torí ìjọsìn ní tàwáfù a gbọ́dọ̀ fẹ́ nìkan kan fi ọlọ́run àwọn àmì tá a máa fi mọ̀ wọ́n ní kùbúrí nìyẹn anta kùbúrí lẹ́yìn náà àwọn kan èyí ò ti dọ́dọ̀ wa ń bí onítàwáfù yẹn alòkúfù lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí alòkúfù ìndàhà ká péjọ sí díẹ̀ ká jòkólẹ̀ ká dúó ká máa tọrọ àdúrà eléyìí ń bẹ lọ́dọ̀ wa sẹ́ẹ̀dì ti tàwáfù yẹn èmi ò tí ì rí ilẹ̀ Yorùbá abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọdé àfojú rí lójú ayé wa àti lẹ́yìn wa wọ́n lè jẹ́ bí wọ́n gùn lè rí dáadáa gbogbo àwọn tí wọ́n ń ṣe òkúfù náà kọ́lọ́n jẹ́ wọ́n túbá kù ń bẹ́
àwọn tó ń sọ sàárè bàbá wọn di ibùjẹ kọ́lọ́n wọlé àná kọ́ bá pèsè àrísìkí aláàlè fún wọn kò sí kankan bẹ́ẹ̀ gbájú ẹ̀ náà ní scam lásán wọ́n kàn fi lọ ọ̀yẹ́ jìbìtì náà ni ẹ máa bọ̀ wá àdúrà ń gbà níbi sàárè bàbá wa ṣé gbogbo àwọn fámìlì yìí ló ti dá fún sọ́dọ̀ pé wọ́n bá sàárè sùn wọ́n bá sàárè jí ni irọ́ lásán ni jama. eléyìí tí mo fẹ́ sọ yín náà ò tí ì dọ́dọ̀ wọn bí òní adhabuhu indaha ká máa pẹ́ràn síwájú sàárè ó wà láwọn Asia countries dáadáa wọ́n bá lè travel lọ àmọ́ nígbà míì ọwọ́ gbèríko lọ nígbà míì dẹ̀ ní láàrin ìlú lọ́wà tí wọ́n bá ti pa ìdíyẹ síbẹ̀ báyìí ń pa ìdíyẹ síbẹ̀ ń lọ nìyẹn àbí kọ́ pẹ́ràn síbẹ̀ kọ́ máa lọ oye idh qarraba qurbana ó ti qurbana fún tala ń pẹ́ràn léyà fún jama fasalli rabbika wanhar ọlọ́wọ́n bá aláàlá pẹ́ràn fún làákìrún fún ẹ pẹ́ràn fún ṣéwù tí ò ní jẹ́ ń bẹ̀ àwọn tí wọ́n rọ kiri ká tí wọ́n tún sáré ṣe àwọn ni wọ́n gbé ẹran nírọ̀lẹ́ àwọn lọ́lẹ̀ gé wọ́n fi ṣe pẹpẹ sóòpù wọ́n mọ̀ gbádùn ayé tí wọ́n lọ ń bẹ̀ wọ́n palẹ̀ mọ́ fún ìyá kínní ìyá sáré àwọn míì bẹ̀ tí wọ́n gbé owó sí àwọn míì wọ́n gbé drum síwájú dọ̀rẹ́ yìí ni wọ́n pè ìyẹn náà ò tí ì sí lọ́dọ̀ wa ń bí àti èmi ò tí ì rí ìwà mọ́ o bóyá àwọn náà ń gbé ìfisẹ́bí láì kalẹ̀ síwájú ẹ o tọ̀ wọ́n gbé drum kalẹ̀ ẹni wọ́n ti fẹ́ wọ mọ́kàbára yẹn tí wọ́n ti fẹ́ wọ sàárè yẹn yóò ju owó síbẹ̀ bọ̀ tí wọ́n fi dọ̀wọ́ alẹ́ àwọn akíndánidání ti náwó àwọn akíndánidání wọ́n máa ka àwọn máa ka owó lọ́wọ́ rọ̀lẹ́ lágbẹ́ fàbọ̀ gbogbo ẹ̀bẹ́ yìí lẹ́gọ̀ wọ́n làwọn àwọn jẹ́ àlùbáríkà kéwú àwọn jẹ́ àlùbáríkà pé àwọn jẹ́ fámìlì ṣéwù ní táwọn kan fi ṣe bísínẹ́sì ní ẹ̀jẹ̀ mọ́ kápẹ́rẹ́ yìí òun náà wà kọ́lọ̀ musa sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ wọ́n ní tábà tẹ at-tawaf bí kọ́bùrì Muhammad Uthman Abduh al-Barhani èmi sì rí láàárọ̀ yìí at-tawaf bí kọ́bùrì Muhammad Uthman Abduh al-Barhani nínú àwọn àfa wọn tí wọ́n ń tawafu sàárè rẹ̀ nígbà míì ẹni yẹn náà ló fi ọ̀nà burúkú yẹn hàn wọ́n tí wọ́n fi ṣe lẹ́yìn rẹ̀ nígbà míì dẹ̀ ní ó lè jẹ́ ni Ọlọ́run bá kọjá pé wọ́n dálẹ̀ ní lẹ́yìn rẹ̀ nasabu wallahu asibuhu anabi ni la taj'alu buyutakum qubura anabi ni ẹ má ma sọ lẹ́yìn di sàárè ẹ má ṣàdúrà ńbẹ ẹ má kẹrùn ńbẹ ẹ má ṣe síkìrì ńbẹ kí là ń gbọ́ yìí níbi sàárè láyé tí jòkó ṣe ìjọsìn wala taj'alu qabri 'ida ẹ sì má sọ sàárè mi di 'ida ẹ̀yìndì tẹ́ máa péjọ wá ipe ó ti pọ́dún kan o ẹ̀já lọ bí sàárẹ̀ ànábì o tẹ́ máa wá máa lọ tẹ́ máa bọ̀ tẹ́ máa lọ tẹ́ máa bọ̀ lọ́dọọdún ẹ̀yìndàn ẹ má sọ di ẹ̀yìndì bá a ṣe lọ ẹ̀yìndì ẹ má sọ sàárẹ̀ mi di ẹ̀yìndà wa sallu alayya salatakum ẹ má sa sàlátù fún mi gbogbo bí tẹ́ bá wà sàlátù yóò bá mi kí náà níbi àfọ ìdíjàmá ká má sọ sàárẹ̀ ká má bá sọ di kíni ojúbọ subuhat àyìnbá o lè pàdé àwọn alájàngbìlà tí wọ́n kéwú tí wọ́n gbọ́ lárúbáwá wọ́n ní gbogbo tẹ́ ń sọ yẹn wọ́n ní kò sọ̀rọ̀ ńbẹ wọ́n ní àwọn náà lẹ́rìí ta wọn kí ní àkọ́kọ́ ẹ̀rí wọn wọ́n ní ibi sàárẹ̀ ànábì ń bẹ mọ́sálásí Madina ọ̀yà wọ́n náà yẹjú ẹ̀ ibi sàárẹ̀ ànábì ń bẹ mọ́sálásí Madina wọ́n máa sọ fún yín pé ẹ̀yin tí ẹ̀ ń ṣe súnà yẹn àwọn náà ní táwọn náà gbára lé ní orí táwọn fi ṣe táwọn ṣe bó lọ fẹ́ yanjú ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam nígbà tá anabi kú àwọn sábẹ́ wọ́n wá jókòó wọ́n dẹ̀rí kodò pé níbo la gbé anabi lọ bó la ṣe ṣe janaza rẹ̀ Abubakar ló wá sọ fún wọn yìí pé òun gbọ́ tá anabi sọ fún un pé àwọn anabi Ọlọ́run ibi wọn bá kú sí ibẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ sin wọ́n sí wọn kì í gbé wọn káàkiri ẹ̀rí tí wọ́n abẹ́rẹ́ ọ̀wá inú yàrá ìyàwó Aisha ni anabi ṣe kínní lànàbì kú sí ibẹ̀ náà wọ́n sì gbẹ́lẹ̀ ibẹ̀ náà wọ́n sì sí
ẹlẹ́ẹ̀kejì àwọn sàábé àwọn ti rí pé ẹni ńlá bá ti kú láàrin àwọn Lárúbáwá ọtí kò sí bí wọn ṣe ní sọ sàárè rẹ̀ di ojúbọ ibi tá Abubakar ní ànábì ni wọ́n máa ń sin àwọn ànábì Ọlọ́run sí ó kú dáa bẹ́ẹ̀ á lè protect ẹ̀ kò ní sáwọn kan tí wọ́n máa wá tí wọ́n sọ bẹ́ẹ̀ di ojúbọ ànábì náà ti bẹ̀ Ọlọ́run ànábì náà sì ti bẹ̀ Ọlọ́run kó tó lọ pé Allahumma la taj'al qabri watanan yu'bad mọ̀ ṣe sàárè mi ní ojúbọ ṣẹwárí ìgbìyànjú tó wá ṣe ni pé nígbà wá padà yá ilé ìyàwó Aisha wà lọ́tọ̀ mọ́sálásí ànábì wà lọ́tọ̀ bọ́tọ̀ wá di pé ó di àsìkò kan náà àwọn khalifa àwọn yẹn ti ń pọ̀ ní Madina àwọn tó ń gba Islam ti pọ̀ gan ó wá kú pé afẹ́fẹ́ mọ́sálásí wọ́n ṣe fẹ́ lápò ọ̀tún fẹ́ lápò òsì fẹ́ níwájú ó wá kú sẹ́gbẹ̀ẹ́ ẹbẹ̀ yẹn ọba yẹn wá ní àwọn ní church àfi káwọn fẹ́ débẹ̀ because torí crowd kọ́mọ́ máa sí ìdì funfun kẹ́mi ọmọ máa ṣe kíni kẹ́mi ọmọ bọ̀ àwọn afá kan wọ́n ní kọ́mọ̀sì kọ́fẹ́ lọ síbòmí ọba yẹn wá ní bóun ṣe fẹ́ ṣe nìyẹn àwọn afá badákẹ́ wọn lágbára lérí ẹ̀ kò dẹ̀ sí wáàyí mọ́ tí ó sọ kalẹ̀ ẹni tí wọ́n sọ wáàyí fún ló ti ṣe kíni ó dẹ̀ ló ti lọ. ọba yẹn lọ wá pàṣẹ oye iná àwọn ọba yẹn lọ wá pàṣẹ yìí pé àdúrà tá nàbí sèyìn àdúrà yẹn Ọlọ́run gbà ó ipe kọ́lọ́run mọ́ sọ sàárẹ̀ òun di ojúbọ wọn ni kí wọ́n mọ fẹ́ǹsì mẹ́ta fẹ́ǹsì yẹn ga kò sí bó ṣe lè ga tó o lè fò nígbà tó lọ bí sàárẹ̀ tó máa lóyún Ọlọ́run lè ṣe ẹbọ ńbẹ ni Imamu Ibn Qayyim náà fi kọ́ sínú àwọn kàṣídà wọn ni fajaba Rabbul alamina du'aahu wọn ni Ọlọ́run máa padà Ọlọ́run tó ń darí gbogbo ayé ó máa padà gbàdúrà ànábì sàmì pé ojú òtẹ́yìn mọ́ wàá tọ́hún bìtàlá tátìlì jòdìrà ni Ọlọ́run sì wá padà rọ ọkàn àwọn èèyàn wọ́n wá fi fẹ́ǹsì mẹ́ta tó ga wọ́n wá fi rọ kiri ká sàárẹ̀ ànábì hatta gadat arjáhù bìdò áhìhì gbogbo èrò ànábì kó tó jáde láì tẹ́rù ń bà Ọlọ́run mọ́jọ́ wọn sọ sàárẹ̀ mi dojúbọ̀ Ọlọ́run padà wá gbàdọ̀ àná fi izzatin wa himayatin wa siyani Ọlọ́run protect yẹ kọ̀ wá sẹ́nìkan tí ó pé òun ṣẹbọ níbi sàárẹ̀ ànábì ọwọ́ wọn bẹ̀ dàárọ̀ yìí bẹ́ẹ̀ nìkan wá ní òun yọjú mi wọ́n ti yọjú yẹn ọ̀nà jìn síwájú òòrí sàárẹ̀ o lóbi jẹ́ pé tọ́ba ti débi sàárẹ̀ ànábì tọ́ba lọ Madina bóyá lọ fún múra àbọ̀ lọ fún hajj tọ́ba ti débi ọ̀ sálámà ni sálámà aleikum ọ̀ sálámà sí ànábì ọba sálámà tán tọ́ba ti ń pẹ́ ń bẹ̀ àwọn ọlọ́pàá ni wọ́n ṣe kíni ni wọ́n fọwọ́ tì ọ́ pé afa ẹlòmíì tó ń bọ̀ kó bẹ́ẹ̀ má sọ bí di kíni masjid má sọ di ojúbọ àwọn Yorùbá ti wá tó ń fẹ́ máa pè ànábì tó fẹ́ máa rojọ́ fún ànábì yóò máa wá bínú àfáàní o yóò ní wọ́n ti sọ wọ́n lẹ́yìn ní àrọ́mọdọ́mọ abúlábì torí ẹ̀ lẹ́sẹ̀ lé wa ọ̀tá tẹ bá ànábì ṣe lé lánàá ẹ̀ tó ń bá ṣe dàárọ̀ yìí ó ní ọmọ ìyá ta ló sọ̀tọ̀ burúkú yẹn fọ yóò máa kun lọ yóò máa sọ̀rọ̀ lọ ó ti ṣe àwọn ti mọ̀ pé àwọn ọ̀gbẹ́sì yẹn lọ́dọ̀ wa bí ìtàwọn àfáàjọ wa bá ti sọ fún wa làwọn ṣe kiri ilà wa ń ṣe awéwu tíra nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn láàánú ẹ̀kọ́ sànù wa nínú àwọn ṣubuhati òun náà ni pé tẹ́wá láwọn kọ́fà sàárè bàbá àwọn tí a sọ sí àní ìlú lọ níbẹ̀ yín sàárè wọ́n tún change aṣọ sàárè wọ́n change aṣọ tí wọ́n dà lé sàárè lérí ẹ̀dá kùtù lọ́dún kí ni tó mọ̀ yẹ wọ́n ní àwọn tá a wí yìí wọ́n ní ẹ̀rí wọn ni pé ní táwọn ń ṣe yìí tẹ́bá délẹ̀ lárúbáwá wọ́n ń ṣe tẹ́bá dé bí báyìí wọ́n ń ṣe wọ́n ń ṣe lóòótọ́ wọ́n ń ṣe yẹn ò nítumọ̀ ìsọ̀wà nínú ìsìláàmù làwọn fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ tọ́wọ́ bá ti rí ẹ̀rí fún ìsìláàmù kódà tọ́ba ni wọ́n ṣe tànàbì náà ní lẹ́yìn rẹ̀ ọ̀rẹ́ wọ́n ṣe kí lànàbì sọ nígbà tó wà láyé kí lànàbì sọ nígbà tó wà láyé ànàbì ni ẹ má sọ sàárè di ojúbọ ànàbì àti máa gbé òkú àwọn sàábẹ̀ lọ sí ìtẹ́ abẹ́lẹ́ Allah nínú àná rẹ̀ ẹnu wọn bá ta sọ yìí kọ́lọ́ mọ́ta jọ sànfàní fún wa ọlágbára ọlọ́wọ́n bá wa Allahumma ihfadhna bil islami qa'ida Allahumma ihfadhna bil islami qa'ima Allahumma ihfadhna bil islami qa'ida Allahumma ihfadhna bil islami raqida ọlọ́mọdé islam ọlọ́mọdé ọbàjẹ́ tabanaro
ibi tá a bá ń lọ nù ayé ọlọ́mọdé islam bọ́ kó lára wa wọ́n tá a bá jòkó ń bì kan bí a ti jòkó sí yẹn ọlọ́mọdé islam bọ́ lára wa ń bẹ̀ tá a bá rọgbọ̀ kúnú lé dáhùn lérí pé àwọn owó àti lérí íńtánẹ́ẹ̀tì ọlọ́run abẹ́ ọ ọlọ́mọdé islam lọ o ọlọ́ agbára ọlọ́run ọba nǹkan tí ń dàrú nù ayé àbí ká máa jòkó ká sì dúró lérí qala Allahu wa qala Rasul látara bẹ́ẹ̀ a lè rẹ́sìn wá sí gbogbo àwọn tí wọ́n ń bẹ tí wọ́n jẹ́ kuburiyun tí wọ́n bọ sàárè tí wọ́n mọ̀ ọlọ́mọdé àbá fi wọ́n mọ̀ náà àwọn tí wọ́n mọ̀ kọ́lá mọ́sàájú wọn túbá àwa náà tá a bọ sàárè ọlọ́mọdé àrísọ̀rọ̀ tó gbé wa lọ bí sàárè ọlọ́gbàrá ọlọ́run gbogbo àtàwọn bá ń lọ sí ìtẹ́ àdúrà ní kọ́lọ́njá máa lọ lè ṣe ń bẹ̀ fáwọn òkúta wà ń bẹ̀ ká máa lọ lè ṣe ara tá a sì gba aládá ń bẹ̀ tí wọ́n máa wá létí àlàákhírà kọ́lọ́mọ fi wá sẹ́ni tí wọ́n máa ṣẹbọ bóyá ẹbọ àjọbọ ni àbí ẹbọ àdàbọ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى